Àtíkù, Ọbásanjọ́ àti Buhari wọ́n ṣe ń fẹ́ kọjọ́ alẹ́ wọn rí wọ́n ṣe ń ṣe fún wa yìí. Gbogbo wa ní ìbọn. Ní ọba ń lọ ṣọ́ọ̀ṣì, ó yẹ kí èèyàn má dáadáa ní. Kágbáradì, ohunkóhun ló lè ṣẹlẹ̀. Killing, where we go don go. Self defence ló yẹ kí gbogbo wa ní. Evil spirit ló ń wá nú ayé tó ń wá confuse àwọn èèyàn. I said Kábíyèsí will not to reach all of them. So Adeda is donating 50 million to take care of the victims. And an additional donation of 25 million will go to the Catholic Church for the victims and everything too. I think they will. Ìwà ìpànìyàn gẹ́gẹ́ bá ṣe mọ̀ torí pé mùsùlùmí lèmi kò ń ṣe tí Ọlọ́run bá faramọ́. Ìtàjẹ̀sílẹ̀ ní ìlú táwọn èèyàn gbé ká máa dúnyàn lọ́rùn ká máa jíyàn gbé. So gbogbo ẹ̀sìn tó wá látòkè lọ́lọ́run bá fi fagilé all heavenly religion ló forbid kéèyàn máa pààyàn. So ìwà ìpànìyàn kò ń ṣe tó dáa lórílẹ̀. So ló fi jẹ́ pé Ọlọ́run yan àwọn aláṣẹ kan sílùú bóyá tó jẹ́ àwọn olórí ẹ̀sìn religious stakeholder pé kí wọ́n take place láti gbófin kalẹ̀ pé ntọ́lọ́run sọ rèé ẹ má pààyàn mọ́ àwọn tó dẹ̀ di òpó ìlú kọ̀ọ̀kan náà mú àwọn náà máa sọ̀rọ̀ pé ẹ má máa pààyàn kò ń ṣe nǹkan tó dáa. ẹ̀yin tẹ́mi rò ní pé tó dáa jù tó yẹ ká kọ́kọ́ ṣe ó ní ká fèsì Ọlọ́run ẹlẹ́dàá wa ká bẹ̀bẹ̀ pé kó dàkú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ńlù tó ń fa àwọn nǹkan yẹn àwọn èèyàn evil spirit ló ń wá nú ayé tó ń wá confuse àwọn èèyàn you do this bad thing ẹ ṣe tí ò dáa yìí ẹ ṣe tí ò dáa yìí ká bẹ̀ Ọlọ́run kó bá wa stop ẹ̀ tó rọ́lọ́run lágbára lórí kíni o lórí gbogbo ní tó wà láyé àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì lára ìgbáradì táwọn èèyàn lè ṣe ó ní pé kó kálukú máa sọ inú ilé ẹ̀ dáadáa ọmọ tó ń fi sí ẹ lábẹ́ ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ gbé àwọn sketch kan kalẹ̀ tí ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ò ní jẹ́ kí máa wo àwọn tó ṣe fẹ̀tòfẹ̀tò ó máa jó òfin láti discipline téèyàn bá ní discipline láti lé tó jìyà lórí kékeré àti tètè dán wọ́n mú tó lágbára jùlọ ó máa difficult fún téèyàn bá parí ẹ lásán àbí tó bá gbọ́ ọmọ létí in the wrong way tí wọ́n bá sáǹdò náà pé this is the punishment tí n tó ṣe yẹn tó attract àti commit n tó jù bẹ́ẹ̀ lọ ó máa ń lágbára gan. Orúkọ mi ni arákùnrin Ebenezer Fanibi mo jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé yunifásitì. Lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ondo Ọ̀wọ̀ to be precise wọ́n ṣe lọ ṣọ́ọ̀ṣì tán lọ pa àwọn èèyàn bẹ́ẹ̀ ó jẹ́ ọ̀kan tó bá wà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ àná ìtàbádẹ́ ni pé ká wò lóòótọ́ wọ́n tí yàn bá ro dídùn fún àwọ̀rọ̀ adéegun àwa ní ká wo bó ṣe dùn yàn àwa ọmọ Yorùbá àgbé ìgbésẹ̀ tí ó lè máa bá òfin mu ṣùgbọ́n mo tiẹ̀ fẹ́ ro àwọn èèyàn wa náà ni wípé àtà ìjọba kíjọba ṣe ohun tó lẹ́tọ̀ọ́ lóòótọ́ gbogbo Haúsá kọ́ ni ó ní ìkà nínú ṣùgbọ́n lára wọn wà tó ní ìkà nínú then gẹ́gẹ́ bí àwọn southern governor wọ́n ṣe sọ pé wọ́n ní as in southwest in precise tán ní Àmọ̀tẹ́kùn àwọn that's their security arm kan man up they should man up kan dìde at this time to defend our people and as per Sunday Igboho to me gẹ́gẹ́ bí èèyàn kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o èmi sì gbàgbọ́ wípé tí Yorùbá bá dá wà nǹkan tó dáa ní because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó mọ̀ pé yóò á dínkù so nǹkan tó dáa ṣùgbọ́n àwọn ìjọba wa as in as much nígbà tá a ṣe wà papọ̀ tá a ṣe jọ́ kan àwọn ìjọba kan gbìyànjú láti rí dájú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ní àwọn ìpínlẹ̀ wọn àwọn yìí especially the Yorùbá àwọn Àmọ̀tẹ́kùn they should man up and that's why some sọ pé state police at this point I think we need it more than before so I think that's just my take to it but to the people of Owo I sympathize with them bá wọn kẹ́dùn mo dẹ̀ gbàdúrà pé kí Ọlọ́run kó tẹ́ àwọn tí ó ti kú sí afẹ́fẹ́ rere àwọn tó dẹ̀ sì wà nílé ìwòsàn náà kọ́ ló wọn mú wọn lára dá àwọn èèyàn wọn náà kọ́ ló ń dẹ̀ tù wọ́n nínú ẹ jọ̀ọ́ ẹ yẹ ká má yẹ ká gbé ìgbésẹ̀ tó lòdì sí òfin Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. ṣé mọ̀ wípé wọ́n máa pè nǹkan ní self defence mo sọ fún yàn kan mo ní ibi tọ́rọ̀ yẹn lọ even ìjọ Ọlọ́run níyàn bá ń lọ ṣọ́ọ̀ṣì ó yẹ kí yàn má dáadáa ní that at least ó kéré jù pé tó bá tẹ̀ wá ní nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ wàá tẹ̀ lè fi yẹn kọ́kọ́ dúra ná
ṣùgbọ́n ẹ mọ̀ ìgbà tó yẹ pé the religious setting both Muslim and Christian will preach peace, and because of that lórí ilé ẹ rí pé àwọn tó ń bọ̀ yìí tó máa ti rí pé àwọn lè they are powerless wọ́n á tẹ̀ wọ́bẹ̀ wọ́n á ṣe nǹkan tó bọ̀ tó máa ti mọ̀ pé tí voice máa ti wà pé kálukú ti wà pẹ̀lú at least bó tẹ̀ jẹ́ àdá àwọn náà wọ́n á máa set brain wọn pé okay at least àwọn mẹ́wàá tá à ń lọ ibi tí àwọn almost 50 wà pẹ̀lú àdá dání àwọn náà wọ́n á wò pé àwọn náà wọ́n á make ìbẹ̀rù rí àwà. So to me it is high time everybody begin to try to defend and protect their people. So that is just about going to revenge with war. To me at this point, war may not be the best answer, but at least as a Yoruba person, àwọn Yoruba ká gbìyànjú káwa náà ká dira jẹ́ kí n sọ báyẹn ká dira in all ways we can do it. Nǹkan kálukú kò múra. ní òfò àgbẹ̀kọ̀ lórúkọ mi ẹ̀yẹ́ mi kẹ́sìkò lórúkọ mi kí gbogbo wa ní ìbọn self defence ló yẹ kí gbogbo wa ní tó bá jẹ́ tó wà self defence consent máa challenge anybody mọ́ ẹ̀kọ́ lè máa dínkù máa gbé bọ́ máa pa ọgbẹ́ anybody mọ́ that's it tèmi rí nìyẹn o ọmọ defender rẹ̀ máa expect government kan wá defender. orúkọ mi ni arákùnrin Kórèdé Òdùfúyè. Ó ṣe ní láàánú ohun tí ó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ní àná ó jẹ́ ohun tí ó bà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọkàn jẹ́. Látàrí ohun tó ṣẹlẹ̀ yà rí pé àwọn ìjọba wa wọ́n ti kọ̀ láti ṣe iṣẹ́ tí ó yẹ kán ṣe. A rí pé kò ń ṣe ilẹ̀ àwa káàárọ̀ oòjíire nìkan ni orí kíní yìí ti ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí kí ló jẹ́ wípé ìjọba ò rí nǹkan kan ṣe sí. So àárọ̀ àwa ọmọ Nàìjíríà láti ṣe kíní o láti ohun tí àwọn olóyìnbó máa ń pè ní defend yourself ká gbáradì ohunkóhun ló lè ṣẹlẹ̀ bá a ṣe rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rò pé òkè ọya ló wà tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti rí pé nísìnyí pé ó ṣe kíní o ó ti ń bọ̀ wálé. A dẹ̀ rọ àwọn aládarí wa iṣẹ́ yìí iṣẹ́ wọn ni this is the only job iṣẹ́ tí I expect wọn láti ṣe to protect the life of citizens but tí wọ́n bá lè protect it that is failure on their part. A rí pé wọ́n ti kùnà níbẹ̀ yẹn so à ń rọ àwọn aládarí wa láti ṣe iṣẹ́ tí wọ́n ṣe kó yẹ kí wọ́n ṣe kó má fi ẹlẹ́yàmẹ̀yà ṣe nítorí a ti ń fi ẹlẹ́yàmẹ̀yà ṣe kíní yìí lọ́pọ̀lọpọ̀ ló fi jẹ́ wípé ó fi ń pọ̀ sí i. A rọ̀ wọ́n ẹ jẹ́ kó ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pàápàá jùlọ àwa ọmọ káàárọ̀ oòjíire àti àwa ọmọ ìlú ẹ jẹ́ ká gbáradì fúnra wa torí Awólọ́wọ̀ ti sọ àwa la máa jà fúnra wa. Ó ṣe ní láàánú wípé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ pé ó ti ń fẹ́ máa ṣe bó tilẹ̀ jẹ́ wípé púpọ̀ nínú wa a ti ẹ̀rù pé bóyá ọ̀rọ̀ àhesọ ló ń sọ ọ̀rọ̀ tí ò lọ́gbọ́n lórí ló ń sọ ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ó fẹ́ máa jẹ́ òótọ́ ó ti ń jẹ́ òótọ́ a dẹ̀ rí wípé àwa gàgà pàápàá jùlọ àwọn ọmọ káàárẹ̀ oòjíire ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká gbáradì àmọ́ ohun tí ó lè ṣẹlẹ̀ pàápàá jùlọ ìdìbò tó tún bọ̀ àmọ́ ohun tí ó lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká dira wa mú ká gbáradì fúnra wa láti ran ara wa lọ́wọ́. How dem dey kill people now everybody dey fear to go your village you go fear both to east both to west both to north killing where we go run go. We are tired for this Nigeria. We are tired very very well very much. Since where I born I never see such. You know if they pursue you make you run reach your village that one where you dey run go na wahala. You say make you dey where you dey na wahala. North wahala. Eastern wahala. Nowhere where you go run go. Only God now you go intervene for this situation now. Only God go intervene. For the government and church they scatter. Our government no get head. We no get leader. There's no leader. No leader. All people wey dey there na virus. No leader. No leader for government now. Our government just dey stand still. Everybody be like say who enter water dey swim. Dey save himself. Dey serve himself. They no come leave person alone. See Okada people now. Dem dey use am pay school fees, train their school, pay house rent. Now dem dey crush the Okada. Who should work? Dem give them now. Make dem dey work to eat. Abi make dem go die. Abi make dem go dey thief. This country is tire everybody. Especially this Lagos state. Their own be worst. Eastern South, their own be worst. To killing. You say unknown government or Boko Haram or kene. You no go know the one wey go say na him be koko.
We are tired for this country. We are tired. May God intervene. Abíọ́lá lorúkọ mi. Ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ púpọ̀. Tí mo dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ń bíbà kò dùn mọ́ wa nínú. Ṣùgbọ́n ṣe rí bá a ṣe ń wo àwọn ìjọba wa pẹ̀lú bó ṣe ń maltreat wa. Kò ní dáa ká lajú kalẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe sọ. Ó dàbí ẹni pé à ń láti wá nǹkan ṣe sí i. Ṣẹ̀gẹ̀t kọ́ má bàa pa wá run tán. So nǹkan tó ń ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ nìyẹn. Because tá bá ní ká kàn dákẹ́ ká káwọ́ gbéra ká máa wò nǹkan máa bàjẹ́. Ṣẹ̀dẹ̀ mọ̀ ó dẹ̀ tó di pọ́n máa sọ pé àwọn wà tún ṣe sí i nǹkan máa ti bàjẹ́ jìnnà. Kò ní wà òkè rárá kí nǹkan bàjẹ́ kó tó di pọ́n bá wa wá solution sí. So èmi kàn máa bẹ àwọn ìjọba wa màá rọ̀ wọ́n kí wọ́n jọ̀ọ́ kán ṣàánú wa kán má jẹ́ kí wọ́n kógun jà wá tán kán má pa wá run. Nǹkan tí èmi kàn fẹ́ sọ fún aráàlú ni pé a gbọ́dọ̀ sùn ká finá sórí òrùlé sùn gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá. A ń láti gbáradì and again kì í ṣe gbogbo wa la mọ ogun jà. Ṣẹ̀gẹ̀t àwọn tó bá mọ ogun jà nínú wa kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run torí àwa tá lè jagun kí wọ́n ṣàánú fún wa especially olóyè Sunday Igboho kí wọ́n jọ̀ọ́ kán gbà wá. Lóòótọ́ bíi bóyá oṣù mélòó sẹ́yìn nítorí pọ́n fẹ́ jà fún ẹ̀tọ́ Yorùbá a rí gbogbo nǹkan tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho ṣùgbọ́n kán má wò yẹn kán má jẹ́ ká kú sínú ìyà yìí kán jọ̀ọ́ kán ṣàánú fún wa. Kudirat Bashiru lorúkọ mi. Ohun tèmi kọ́kọ́ nínú ẹ̀ ni pé mi ì mọ kankan ń pa tó ṣẹlẹ̀ táwọn sọ o torí Ọlọ́run ní tí ò jẹ́ kó kàn mí. What I'm saying is that Fashola, former Lagos State Governor, a fẹ́ kó ṣe president wa. I love the man. The man is caring. He even tried for me when one of my son was in problem. So secondly, pípa tó ń pààyàn lórílẹ̀‐èdè yìí bí Tinubu ṣe fẹ́ kí ọjọ́ alẹ́ òun rí ló ṣe ń ṣe yìí. Tinubu, Atiku, Ọbásanjọ́ bí wọ́n ṣe ń fẹ́ kọjọ́ alẹ́ wọn rí àti Buhari wọ́n ṣe ń fẹ́ kọjọ́ alẹ́ wọn rí náà ṣe ń ṣe fún wa yìí. But tèmi mọ̀ yìí pé bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè Ọlọ́run máa dáa fún wọn. And secondly kàn dẹ̀ make sure yìí pé tí pípa yẹn tó bá ń jẹ́ kó continue kò kì í ṣe pé ó tẹ́ wa lọ́rùn o ṣùgbọ́n kàn ṣáà make sure yìí pé kàn jẹ́ kó stop kàn má jẹ́ kó continue rárá because Nigeria is down kàn lọ́ọ́ má jẹ́ ká wà down kàn make sure kàn jẹ́ kí pípa yẹn kó stop kàn jẹ́ pípa torí tabaníkàwá náà carry out nǹkan máa bàjẹ́ jìnnà àbí mo parọ́ sà nǹkan máa bàjẹ́ jìnnà kàn make sure kí gbogbo nǹkan pípa yẹn kàn jẹ́ kó reduce bẹ́ẹ̀ náà mú àwọn ọmọ wẹ́wẹ́ a rí wọn lórí screen tó ń gé orí wọn eléyìí ti pọ̀ jù ebi ń paráàlú kò sí kankan owó gbogbo nǹkan wọn kàn make sure kàn jẹ́ kí gbogbo nǹkan kó reduce Buhari kàn jẹ́ kí Buhari máa fi pò sílẹ̀ kó fi ilẹ̀ fún Fashola wà caring òun dẹ̀ lámọ̀ tó tún lè ṣe Buhari bó bá ti kúrò kàn fi àwọn tó lálùbáríkà sí bíi Fashola wà caring fún wa ó dẹ̀ take over àbí kàn jẹ́ kó take over kàn jẹ́ kó bí Fashola ṣe ń ṣe sí wa tẹ́lẹ̀ kàn jẹ́ kó continue kí Nàìjíríà kó lè tùbà kó lè túṣẹ kí pípa yẹn kàn jẹ́ kó stop bí ìlú ṣe rí kò tẹ́ wa lọ́rùn oúnjẹ wọn kò sówó kò sí anything pípa yẹn kàn jẹ́ kó stop o tó bá stop òun ló dáa corona ò ṣe wá ṣáwá tí corona ò mú ṣé ká má tún róúnjẹ jẹ ni kí Ọlọ́run kó gbàkóso Nàìjíríà. Sunday Igboho ẹni tó lọ sómọ́lẹ̀ kọ́ bá wa tú sílẹ̀ ó ń gbèjà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìsìn wọ́n ti lọ hù pé nǹkan kan gbọ́dọ̀ ṣe Sunday Igboho nǹkan kan gbọ́dọ̀ ṣe tí nǹkan kan bá ṣe Sunday Igboho yẹn ká ẹ mọ̀ pé Tinubu ń tójú ẹ̀ máa rí Buhari àti Tinubu ni Buhari Tinubu Ọbásanjọ́ àti Atiku gbogbo wọn ń tójú wọn máa rí kò ní lè délé sọ bẹ́tà kan fi Sunday Igboho sílẹ̀ fún wa bó ṣe ń gbèjà wa Ọlọ́run kó gbàkóso kí Sunday Igboho kó wà láàyè káwa ọmọ Nàìjíríà kọ́lọ́run kó fún wa lálàáfíà gbogbo ẹni tó dẹ̀ ń da Nàìjíríà rú
mo gbà ládùúrà lórúkọ Jésù gbogbo wọn pátá lẹ́nu wọn lọ́lọ́run máa fẹ̀mí wọn tún ṣe. Orúkọ mi ni Mrs. Dubin Kazeem. Nǹkan tí màá advice àwa Nàìjíríà ni pé èyí tó sọ pé àwọn OPC lọ́yẹ̀ gbà nìyẹn sí Nàìjíríà wọ́n lè assist pẹ̀lú àwọn ọlọ́pàá náà try best wọn àdókùn wọn try àwọn tó ń gbà nísìn tó bá assist àwọn ọlọ́pàá láti máa ṣiṣẹ́ Nàìjíríà Ọlọ́run fún wọn ṣe àná tún ní ìdájọ́ Nàìjíríà Ọlọ́run fún wa ṣe. Nǹkan tí màá sọ ni pé ká dira wa náà tó lé pé gbogbo ọlọ́pàá àwa náà ká dira lámùrè káwọn pásítọ̀ kan assist wa Nàìjíríà pẹ̀lú àdúrà àti pásítọ̀ àti àwọn Muslim àti babaláwo everybody assist wa pẹ̀lú àdúrà lè tún nǹkan ṣe. Àwọn ọlọ́pàá kan gbìyànjú tiwọn náà ni àná àwọn tó yẹ gbà nísìn OPC àwọn náà gbìyànjú tiwọn ni. Àìkọ́tà kan máa sọ ni pé káwọn Nàìjíríà kó bá wa bá àwọn Christian àtàwọn Mùsùlùmí àtàwọn babaláwo káwọn náà dìde ìrànwọ́ nǹkan tó bá kọ̀yàn nǹkan tó kò lè kàn wọ́n kò sẹ́ni tí kò lè kàn dáa ní ìdádúrà Nàìjíríà. Àwọn ọlọ́pàá náà try best wọn o bọ̀ ẹ bá a sọ wọ́n kó tún bá wa fi more power sí pẹ̀lú iṣẹ́ wọn àtàwọn OPC tó ń gbà ní ìsìn káwọn náà ṣe pẹ̀lú inú kan kó má mú nǹkan mọ́. The government should really do something about it because it's not funny. How can you be in the church and you be afraid of worshiping God? I know this is the end time, but the government too needs to do something about it. Yeah, for peace to reign in Nigeria. We are calling ourselves one Nigeria, but we are not. So people are scared and there is no peace of mind. There is no safety in our own land, our own country. No, the governments really need to do something about it. Like I said earlier on, that they said we are one, the government, but we are not. Imagine that. So it's not funny, So the government, should do something about it. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.